Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lòjọ́ dìgbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dá. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè Táyémọ̀sí mi jẹ́ ẹ̀rí lórí ètò yìí. Gbogbo nǹkan tí ẹ̀rí tá a máa ń ṣe, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké báyìí. A sì máa ń mú àwọn nǹkan àwòsàn wá. A tún máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà. Bẹ́ẹ̀ ni a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá. Ẹ̀rí èyí tí a mú wá ní òní ni bí a ṣe ń lo ẹyin adìẹ ìbílẹ̀ tàbí ẹyin adìẹ àgíríkì àti ìtọ̀ ìdájí láti mú owó burúkú kúrò lára. Tí ẹ bá wo fídíò mi látẹ̀yìnwá, ẹ rí pé mo ti sọ̀rọ̀ nípa bí a ṣe máa ń lo ìtọ̀ ìdájí àtẹ̀yìn rí. Àmọ́ eléyìí ó yàtọ̀, sọ̀rọ̀ mi yé. Ṣẹ́rí tí ọfà bá wà lára èèyàn, ẹ̀yẹn jẹ́ ká gbìyànjú sẹ̀. Tàbí tí ọwọ́ kan bá wà lára èèyàn tó ń dá èèyàn láàmú tó ń ba ìgbésí ayé jẹ́, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí. Ṣẹ́rí kò sí nǹkan méjì tá a fẹ́ wá ju ẹyin lọ. Àmọ́ ọjọ́ wo la máa ń ṣiṣẹ́ yìí? Ọjọ́ Thursday ni. Ọjọ́ Thursday láàárọ̀ kùtùkùtù tá a bá ti jí, ẹ jẹ́ ká tọ ìtọ̀ ìdájí síbì kan. Òun la fi ṣe ẹyin yìí. Ṣẹ́rí tí ọwọ́ bá wà ní ara, ẹ má jẹ́ kí n parọ́ fún yín, kò sí bí àwọn ológun òyìnbó wọ́n ṣe fẹ́ dictate ẹ̀. Nǹkan ìbílẹ̀ náà la fi dictate nǹkan burúkú tó wà lára. Ẹ wá rí ìgbà míì, orí lè máa fọyàn, inú lè máa rùnyàn, ara lè máa ròyàn. Wọ́n á gbé e lọ sórí machine, wọ́n á ṣe àyẹ̀wò fún ẹ. Wọ́n láwọn ò rí nǹkan kan o. Wọ́n rí nǹkan kan ni wọ́n sọ yẹn lóòótọ́. Ẹ wá rí ìmọ̀ ẹlòmíì tó bá gbọ́nú àwọn oníwòsàn olóyìnbó yìí, wọ́n á ní ẹ ti ẹsẹ̀ lè bọ́, sọ̀rọ̀ mi yé. Ṣé rí ìgbà míì náà ìbílẹ̀ náà máa ń ti ẹsẹ̀ yìnbó bọ́ o. Nígbà tí ò bá kájú ẹ̀ mọ́, wọ́n máa ń ti ẹsẹ̀ yìnbó bọ́. Nítorí pé irinṣẹ́ tó wà lọ́wọ́ tàwọn olóyìnbó ó yàtọ̀ sí èyí tí àwa ń lò ní ilẹ̀ Yorùbá tiwa náà, sọ̀rọ̀ mi yé. Ṣé rí iṣẹ́ yìí tí nǹkan burúkú bá wà ní ara, immediately tẹ́ bá ti jẹ́, ẹ máa rí ìyàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Obìnrin tó wà nínú oyún lè jẹ́, aláboyún, ẹni tó ń tọ́mọ lọ́wọ́ lè jẹ́. Àmọ́ ìwọ tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, má dé díẹ̀, sọ̀rọ̀ mi yé. Ìwọ tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, má ṣe kíni, má dé ìdí ẹ̀. So kíni nǹkan tá a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá ẹyin adìẹ ìbílẹ̀ tàbí ẹyin àgíríkì. Reason tá a fi ń lo ẹyin adìẹ ìbílẹ̀ ò ní pé 100% ẹyin adìẹ ìbílẹ̀ natural ni. Àmọ́ ẹyin àgíríkì ń gbà míì, ní pé wọ́n ti ṣe factory tó ń ṣe ẹyin, wọ́n mix nǹkan pọ̀ tó fi ń ṣe ẹyin fún wa. Ó ní a fi ń lo ẹyin adìẹ àgíríkì ńgbà mẹ́ta bá ń dakọ àwọn irú nǹkan báyìí. Àmọ́ tó bá jẹ́ pé ààrẹ ẹyin adìẹ ìbílẹ̀, ẹ jẹ́ ká lo ẹyin adìẹ àgíríkì. Ọlọ́wọ́ bá gbà bẹ́ẹ̀. Tá bá ti jí ní àárọ̀ kùtùkùtù, bóyá bí aago 5, aago 4 àbọ̀ tàbí aago 6, ẹ jẹ́ ká tọ ìtọ̀ ìdájí wa, ẹ jẹ́ ká tọ̀ sínú ike kan. Tá bá ti tọ̀, ẹ jẹ́ ká gbé pamọ́. Ẹ jẹ́ ká da ìtọ̀ yẹn, bóyá a máa ti mumi dáadáa ní alẹ́ ká tó sùn ni o, ká lè bá rí ìtọ̀ náà tọ̀ dáadáa. Ẹ jẹ́ ká da ìtọ̀ yìí sínú pọ́ọ̀tù kan. Ẹ jẹ́ ká fi ẹyin adìẹ ẹyọ kan sí. Ẹ jẹ́ ká sè é. Tó bá ti jiná, ẹ jẹ́ kí ìtọ̀ yẹn gbẹ mọ́ lára, kẹ́yìn yẹn bá lè sán. Tó bá ti jiná, ẹ jẹ́ kó tutù. Tó bá ti di àmì ní alẹ́ tá a bá fẹ́ sùn, ẹ dákun ẹ foríjì mi. Ní alẹ́ tá a bá ti fẹ́ sùn, ẹ jẹ́ ká mú ẹyin dání. Ẹ wá jẹ́ kí a ṣe àdúrà sí nípa ọ̀tá, nípa gbogbo nǹkan tó ti ṣe sí wa, nípa oró ọfà burúkú tó wà lára. Ẹ jẹ́ ká ṣàdúrà sí. Ẹ má tọrọ owó kọ́ náà fi léyìí tọrọ o. Tá bá ti ṣàdúrà sí tán, èèyàn mi, ẹ jẹ́ ká jẹ́ tèpòtèpò ni. Ẹ má ṣe bó èpo ara ẹ̀. Ẹ jẹ́ ká jẹ́ tèpòtèpò. Ṣé tá bá ti jẹ tán, immediately tá bá ti jẹ iṣẹ́ ìtàn, ẹ máa rí àpẹẹrẹ ní ara.
ẹ gbọ́dọ̀ rí àpẹẹrẹ pé nǹkan kan ti wọlé sí i ńlá. Bẹ́ẹ̀ ni, tá a bá ti jẹ tán kò sí nǹkan méjì tá a fẹ́ ṣe mọ́, àmọ́ kó tó di pa á jẹ, ẹ dákun, tá a bá ti fẹ́ jẹ, ẹ jẹ́ ká bọ́ra lẹ̀ wò ọmọlúwàbí, ká ṣàdúrà sí, ká wá jẹ. Tá a bá ti jẹ tán, tepo ni ẹ mọ́ bó èpo ẹ o, ẹ jẹ́ ká lọ sùn. Ní agbára Ọlọ́run, nǹkan tí wọ́n gbé pamọ́ sínú ara tó ń dà wá láàmú, Ọlọ́run jẹ́ ká tọmọ́tọ̀ ká yà mọ́ gbé. Lílo ìtọ̀ ìdájí àti ẹyin, nǹkan tó ní agbára ni, wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ lóríṣìíríṣìí. Ayé ò ní mú wa, wọn ò ní mú wa tọmọtọmọ, kò wá sígbà tá a lè ṣe o. A lè ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀, àmọ́ kó ti jọ́jọ́ Thursday. A lè ṣe ní oṣooṣù, ṣùgbọ́n kó ti jọ́ ọjọ́ Thursday. Bẹ́ẹ̀ ni, ẹ wá rí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Fẹ́ pé ìta mú wálé ní wà nù nǹkan tí ẹ wá tẹ̀lé ti rí, ẹ má gbàgbé láìkì fídíò yìí. Bí a bá ṣe ń rí láìkì yín, òun náà ni ara tàánù mọ́ yá láti lè mọ mú àwọn nǹkan míì jáde fún wa. Ní agbára Ọlọ́run, ọba tí ó dá èmi tó dá yín, tó sì dá gbogbo àwọn nǹkan tá à ń lò yìí, tá a fi ṣèkà, tó jẹ́ pé. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n nínú ìsìnkú.